ẹ jẹ́ á dìjọ ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo oníràwọ̀ erùpẹ̀ pátápátá lẹ́ni tí ń ṣọjọ́ Monday March 23 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, tòun ti ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn kẹsùmọ́ bí kẹwàá nǹkan fìdílé. Mo kí Ọlọ́run bá mo ṣèbọ Olódùmarè ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀rùn mi là torí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ lo àǹfààní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ tòní kẹfí dé lọ síbi iṣẹ́ tó ṣeé ṣe káwọn àǹfààní rẹpẹtẹ kó dúró dé yìí níbi iṣẹ́ láwọn àǹfààní tó lè yí ìgbésí ayé ń padà tó lè sọ́ di rere. Ó dára kẹ́ ètè lọ síbi iṣẹ́ lówùúrọ̀ kùtù ọjọ́ tòní kẹ́ sì rí dájú pé ẹ̀ ń tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀, ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn kí ẹ sì lo spiritual energy yìí láti fi create ọjọ́ tó dára, ọjọ́ tẹ̀ ń fẹ́ gangan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ṣe wá ń lọ, ẹ máa focus lórí bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa, bẹ́ẹ̀ fẹ́ ríre gbámú, bí owó ṣe fẹ́ wọlé, bẹ́ẹ̀ fẹ́ ṣe tó ṣe é pé kò ní sí pé bóyá ẹ̀ṣẹ̀ ń gbára lẹ́nìkan fún nǹkan kan tí ẹ nídìí lásìkò yìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ wà positive, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú nípa ọ̀rọ̀ ibi iṣẹ́ yín. Ẹ tètè jí lọ síbi iṣẹ́ lówùúrọ̀ ọjọ́ tòní kẹ́ lè rí gbámúláyé iṣẹ́, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín sì máa dára púpọ̀. Ọ̀rọ̀ owó náà sì rèé, ẹ tètè jí lọ síbi iṣẹ́ tòwó ṣeéṣe kí ẹ ṣalábàápàdé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tẹ́ fi rówó níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ látàrí pé ẹ máa jí pẹ̀lú àwọn ìdíà lóríṣiríṣi láti fi ṣàtúnṣe iṣẹ́ yín, láti fi jẹ́ kí iṣẹ́ yín tún ní ìdàgbàsókè tó sì jẹ́ pé ìdíà yìí náà lè máa follow sílé ọjọ́ tòní àfiṣú. Gbogbo fókọ́sì yín lè ní á wà lórí bí iṣẹ́ yín ti fẹ́ lọ dáadáa, bóyá ìfẹ́ ní ìdàgbàsókè ẹ máa bẹ̀ sí gbé ìgbésẹ̀ tó nípọn lórí bí iṣẹ́ yín ṣe fẹ́ lọ dáadáa. Sọ̀pọ́ọ̀tì kan sì lè wáyé látọ̀dọ̀ ènìyàn kan tí ẹ nífẹ̀ẹ́ sí, ó lè wáyé bí àmọ̀ràn tó ṣe é pé ó máa tún motivate yín láti jẹ́ kẹ́ tún lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wà determine lórí ohun tí ẹ bá ń ṣe. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà, bẹ́ẹ̀ sì ni ire owó ṣeéṣe kó wọlé fún yín tẹ bá tẹpá mọ́ṣẹ́ lè ní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Oníràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 òwúrọ̀ kùtù ọjọ́ tòní ṣeéṣe kẹ́ rírí owó kan gbámú tó bá ṣeéṣe tẹ́lẹ̀ bá wáyé. Ẹ wá rí dájú pé grab opportunity èyíkéyìí tó bá wáyé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní, kí ẹ má jẹ́ opportunity kankan bọ́mọ yín lọ́wọ́ rárá. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ máa wà active dáadáa, tẹ́ ẹ máa tẹpá mọ́ṣẹ́ dáadáa látàrí pé iṣẹ́ lè mú lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Iṣẹ́ tuntun sì lè wọlé púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé iṣẹ́ máa fẹ́ pọ̀ tẹ́fẹ́ máa fálẹ̀ mọ́. Ẹ wá gbọ́dọ̀ procrastinate rárá, ẹ gbọ́dọ̀ sẹ́yìn pé dọ̀la kí n tó yanjú kan àbúdọ̀ tún la kí n tó yanjú míì. Ẹ rí dájú pé ṣàìpọ̀ àtàkìsíyan yín kẹ́ sì wà well focus dáadáa, kẹ́ fètò sí nǹkan yín. Tẹ́ bá ṣe eléyìí ó ṣeéṣe kẹ́ padà ṣàṣeyọrí lórí iṣẹ́kíṣẹ́ tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wà positive minded, kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára nípa ọ̀rọ̀ iṣẹ́ yín. Iṣẹ́ máa lọ dáadáa ṣùgbọ́n stress kan lè fẹ́ pọ̀ díẹ̀. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà kò sí wàhálà, ṣùgbọ́n ẹ má wọlé ti torí stress kẹ́kànra mọ́ olólùfẹ́ yín lénìí kò dára. Ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ kẹ́ sì fààyè ti màlẹ́bí náà lẹ̀. Nípa ọ̀rọ̀ owó sì rèé, ó ṣeéṣe kí ire wọlé látara tí tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn, kí ẹ sì máa gbàgbé láti follow page wa yìí kẹ́lẹ̀ láǹfààní àti máa wo fídíò báyìí ní gbogbo ojoojúmọ́ tí ẹ bá ti ń jí. Ire o. Ìṣẹ̀dá spiritual house, astrology healer house, ìwòsàn máráyé to humanity. Ìbà ọmọ Ọ̀rúnmìlà, orí mi mú mi là. Òṣòkè sami dàlálà, bìtì bàbá rírí ọ̀la. Torí irú ìṣẹ̀dá wọn lóde, ìmọ̀ Ifá Olódùmarè. Mo ti wo lucky hour pẹ̀lú lucky colour mi.